Ìyá mi ẹni tó bá létí kó gbọ́ before kó tó sọ pé ó fẹ́ máa rìnrìn àjò lọ sí anywhere bí a lọ sílé ọdún àbí wá láti abroad wá sí Nàìjíríà ọmọ ìyá mi lọ bá mi gbìyànjú iṣẹ́ yìí gbìyànjú iṣẹ́ yìí gbìyànjú iṣẹ́ yìí kí kí n tó sọ pé kó tó sọ pé bóyá o máa ṣe kí ni wàá lísìn ṣiṣẹ́ yìí bá mi share fídíò yìí kó ba lè ran àwọn ọmọ kó ba lè ran ẹlòmíì lọ́wọ́ ó ní ẹnikẹ́ni tí ò bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́yìn kejì rẹ o èmi wá ṣe ìrànlọ́wọ́ fún ẹ báyìí mo mọ̀ pé lágbára ẹ̀dùnmọ̀ lágbára tó láyé olúwalẹ̀ máa torí ìka tí mo ṣe fún ẹ̀yẹn àtọ́rẹ́ ìjẹ́ kan bò mí kó olúwalẹ̀ máa jẹ́ kó àtọ́rẹ́ bùkún mi òun fún alára gbìyànjú kó ran ọmọ ẹlòmíì lọ́wọ́ láti ṣí ẹ̀ kí ló máa lọ sí ọmọ ìyá mi wò kí nìyí ó máa ń dáàbò bò yẹn ní oògùn wò burúkú tó ń dáàbò bò yẹn ni bọ̀tò wò ní mọ̀ báà ló fẹ́ ṣe wàá lọ wá àtàrí ẹyọ àtàrí ni o ẹyọ àtàrí mo ti kọ́ wọn níṣẹ́ rí wàá mú ẹyọ àtàrí wàá mú àtàrí yẹn wàá mú ẹyọ kan nú ẹ̀ sórí ihò tó wà ní kíní yìí ihò tó wà ní owó ẹyọ original yẹn wàá mú owó ẹyọ yẹn wàá mú ihò yẹn wàá mú àtàrí sínú ẹ̀ wàá wá yàgbẹ́ wàá fi ìgbẹ́ yẹn wàá fi bo ojú ẹ̀ wò ní jẹ́ kí àtàrí ẹ̀ jábọ́ nínú ẹ̀ wàá fi bò wàá lọ sa so o lè sa sóòrùn lọ sa sóòrùn bá ti sa sóòrùn bá ti gbẹ ọmọ ìyá mi bá ti wá gbẹ tán wàá wá gbé sínú ẹ̀fẹ̀ òwú wàá gbé sínú ẹ̀fẹ̀ òwú báyìí wàá gbé sínú ẹ̀fẹ̀ òwú wàá gbé sínú ẹ̀fẹ̀ òwú iṣẹ́ ìdájọ́ tested and confirmed àwa wo ní òwú dúdú òwú funfun òwú dúdú òwú funfun òwú dúdú òwú funfun òwú dúdú òwú funfun bá ti wo ní òwú dúdú òwú funfun yẹn o lè mú sí kọtúwù ra kọtúwù kó mú sí you can do it like that so ó wá sí kíni wàá wo ní òwú dúdú òwú funfun bá ti wo ní òwú dúdú òwú funfun ọmọ ìyá mi kí ló máa ṣe o lè máa mú sára bẹ́ẹ̀ àbí kò lọ ràn àwọ̀ dúdú àbí funfun kí ni ìdájú o gbàgbé nípa ẹ̀ ó dájú ṣákáṣáká èmi ò mú nǹkan sílẹ̀ mi ní mú nǹkan tí ó mú ò tí ìkan tí mo ti lò mo lè fi hàn yín máa mú sábò káàkiri ni máa kórìíra ọmọ ìyá má kórìíra ìkan tó máa dáàbò bò ẹ́ dáàbò bò ọmọ ẹ má kórìíra ṣe ó bá ti ṣe fún ara ẹ ṣe fún ọmọ ẹ má ṣaláì ṣe fún ìyàwó ẹ má ṣaláì ṣe fọ́kọ ẹ bá mi ṣe àdúrà gbà ẹ jọ orin mi Agbégègè ẹ má gbàgbé ẹ bá mi máa stream ẹ ọjọ ẹ bá mi stream àwọn Agbégègè yẹn ẹ bá mi lọ stream ẹ jọ o ṣé wo ti stream ẹ ni ṣé wo ti stream ẹ o tó ń wò mí ṣé wo ti stream ẹ o ti stream ẹ go and stream it and download it God bless you ire o kàǹkà.